kó bá máa lọ kí Tinubu nílé ṣẹ́rí pé wọ́n ti dọ̀tí wa wọ́n ti jẹ́ ká mọ̀ pé wọn ò ń ṣe èèyàn gidi wọ́n ti jẹ́ ká mọ̀ pé ọba olóṣèlú ni wọ́n ẹni ọba tó bá jáde lọ́rọ̀rọ̀ tí mo sọ yìí máa lálé ẹ̀bí wèrè máa yẹpẹrẹ àwọn ọba òṣì rádaràda ẹ lọ kí Tinubu nílé adẹ̀pẹ̀ iláṣọ́ kí oh my god irú àwọn wèrè ọlá á fi jọba Nàìjíríà báyìí torí tọlọ́run èyàn ń bàlú jẹ́ èyàn ń support àwọn ọmọ ọ̀tá wọ́n support àwọn hooligans láti má lọ dàlúrú ẹni tó yẹ kẹ́ ẹ pè sínú ààfin kẹ́ ẹ bá wí aṣáájú àṣepẹ́ ohun ipò aṣáájú yìí àṣepẹ́ lágbára ju ipò ọba lọ ọba ló fi jà aṣáájú ó wá ṣe ẹ̀rọ ọba rí níwọ̀nù ń bẹ̀ ẹ̀rọ ọba rí níwọ̀nù ọba kí olú ń bẹ̀ ọba Aláké ẹ gbọ́dọ̀ lọ́rú eléyìí o ọba Síkírù Adétọ̀nà ẹ gbọ́dọ̀ yẹ̀yẹ́ ara ń kẹ lọ́rú eléyìí o ẹ má bà wọn dánrú eléyìí wò o gbogbo wọn bá tó lọ yẹn pátá mission Tinubu 2023 ló ṣe ń kúkì àwọn ọba tó wọn ò rí jẹ tí wọn ò rí mu ló ṣe ń kúkì wọn ló ń kó wọn jọ láti lè máa wá awareness fún 2023 ṣé ní tá máa fi jọba tá máa fi jẹ president for good 23 years aṣáájú ilẹ̀ Yorùbá fine Jagababobu of Africa fine kí ni ìyàtọ̀ tó wá dé sí gbogbo state Nàìjíríà kí ni oore tí gbogbo state Nàìjíríà rí kí ni ìyàtọ̀ tá a rí gbogbo state Nàìjíríà pátápátá kí ni ìyàtọ̀ kí ni dáadáa tá a rí wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ dànù ẹ lọ wo orí Facebook gbogbo àwọn tó kọ́ lẹ́sẹ̀ ní Tógèètì àwọn tó jú ẹ̀ fọ́ àwọn tó kú ẹ jẹ́ ká gbọ́ pé àwọn tó kú yẹn ti lọ ẹ wọ àwọn tó wá kú tọ̀sán ọ̀dà láàbọ̀ ọ̀la ta ní fẹ́ bọ́ wọn ta ní fẹ́ fún wọn lóúnjẹ ìpàdé wèrè olólọ ṣe ń bẹ̀ tí gbogbo aráyé ò lè gbọ́ tí newspaper ò lè lọ gbé tí TV ò lè wà tí kámẹ́rà ò lè síbẹ̀ kọ́ máa ṣóhun tó ń sọ láì ṣe pírẹsidẹ́ǹtì ẹ wá ní ẹ̀ lọ kọ́ bá ń lé ife ọkọ bá máa lọ kí president ilé gan pàpà ó ti dí ara ẹ̀ kù kí ọba kó máa lọ kí president ilé Queen Elizabeth kò jẹ́ kúrò níbi tó wà yẹn láyé àwọn ló fi wọ́n síbẹ̀ ọmọ wa kí nílé ni kò ní lọ kí àwọn èèyàn mo wò nísìnyí mo bọ́ ní kí bọ́ sórí mo ti wò pé kí n tó bọ́ sórí ó ti dìnnà sí ẹ̀ mo wá wò nísìnyí máa wò pé ẹ̀dùn náà ọba Ìbàdàn ṣe ẹ̀ lọ ní last week ni kí náà lọ bá Tinubu fún irú ìrìn wo nìyẹn gọ́vnà Mákindé wá sọ̀rọ̀ àwọn aráàlú wá ń sọ̀rọ̀ kí ló dé táwọn èèyàn ṣe máa ń ṣe làákàyè náà bó ń sọ̀rọ̀ sọ̀bà wọn tó bá ṣe nǹkan tó bá dáa ṣe bá aráàlú ló jọba lé lórí aráàlú ló bá jọba lé lórí tó bá rìnrìn tó ò bọ́ sí ẹ jẹ́ ká sọ̀rọ̀ sọ́wọ́n ọba yẹn ọba tó bá rìnrìn tí ò bọ́ sí ọba Aláké ìlú Ẹ̀gbá ẹ gbọ́dọ̀ rìn irú eléyìí o ẹ gbọ́dọ̀ rìn ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tìjẹ̀bú ẹ gbọ́dọ̀ rìn irú eléyìí ìrìn jákujàku ni fún ọba tó bá rìn mo jẹ́rìí ọba mi ìyàn ọba Ọ̀yọ́ kò jẹ́rìí inú ìrìn àbùkù báyìí bẹ́ẹ̀ bá fẹ́ rìn tó bá wà nínú ìpinnu yín pé fẹ́ rìn irú eléyìí ẹ dákun ẹ jẹ́ má rìn ìrìn àbùkù ni ìrìn àbùkù ìrìn yẹpẹrẹ wọ́n kàn fẹ́ yù sí ni Tinubu mọ bó jẹ́ ń ṣe ó fẹ́ yù sí ni ó kàn fẹ́ awareness ló kàn need ó mọ tó ń torí ẹ̀ ṣe ìwọ tó bá jẹ́ ọba jókòó láyà rẹ Tinubu ò ní nǹkan kan tó fẹ́ dá fún ẹ o ti ń jẹ́ ọba o ti ń pàṣẹ lórí ọba ẹ lórí pè bí ẹ kó tó ní pé Tinubu ń jẹ́ Tinubu mo jẹ́ ẹ̀rọ ọba Ọ̀yọ́ kò jẹ́ nínú eléyìí ọba Onífẹ̀ ẹ̀tẹ̀jẹ́ rìn ẹ̀jẹ́ rìn ẹ̀ẹ̀dẹ̀ ní rìn ọba Èkìtì ọba Oǹdó ẹ má rìn ìran àbùkù lélẹ́yìí o
àwọn tó ti rìn ìrìn òfò ni wọ́n rìn ìrìn àánú anyway wọn ṣọba náà nítorí ìrọ́bà gidi nínú wọn Saheed Elegushi ọba Ìwó ọlọ́rọ̀ ọ̀nàgbọ̀nà tó kò máa ń sọ̀rọ̀ tọ́nu ẹ̀kọ́ máa ń já wáyà sọ ọba Olúgbó mi ìmọ̀ olókìlìmọ̀ rẹ̀ pọ́ba àti tó wé láwà ní láàrin wọn tó dàbí Fúlàní so gbogbo ilé propaganda ni propaganda Tinubu òṣèlú jìbìtì ní òṣèlú wọn propaganda ọ̀nà ti gbé jáde yẹn ìlú ń dàrú kò sí iṣẹ́ owó lé ní £1 is a 650 £1 650 naira owó Nàìjíríà nígbà tó Ọbásanjọ́ wà ń bẹ 120 láṣẹ́wó gbogbo ọdún mẹ́jọ tó Ọbásanjọ́ lò lórí ipò nílùú yìí ẹni tó bá wà nílùú yìí ní London 150 170 owó yóò wọ 200 tó Ọbásanjọ́ fi ṣe tán Jonathan tàtẹ̀ ń bú pé economy wars owó yóò kọjá 250 260 270 kí ló wá dé ṣé ìjọba lẹ́yìn ṣe yìí ìjọba APC ń ṣe yìí tó wọ́ wá £1 kí ẹ máa mú $1 dání kó bá lọ fi kó 500 naira Nàìjíríà ẹ̀dẹ̀ bá economy jẹ́ ẹ bá gbogbo nǹkan jẹ́ ẹ sọ pé APC ò ń ṣẹgbẹ́ ẹgbẹ́ olè wọ́n corrupt ju PDP lọ PDP was àdìbò pé KPC wọlé a máa pa corruption rẹ̀ a máa pa corruption rẹ̀ èyí tẹ̀yìn wá ṣe ìwọ́ wá worse èyí wá worse ju PDP lọ ní 100% mi ìdìbò mi ń ṣe PDP mi dẹ̀ ń ṣe APC but nígbà tí APC dé a wò pé tó a wà nínú àwọn tí wọ́n campaign pé ẹ dìbò fún APC ní ká dìbò fún ká fi lé ẹgbẹ́ PDP lọ mo wà nínú ẹni tó campaign lórí Facebook pé ẹ jẹ́ ká lé PDP kúrò láàrin ìlú ẹwọ́ APC ẹwọ́ APC bó ṣe ṣe rádá ó lè lókùnú wọn pátá bámú àti gọ́fúnà wọn àti sínétọ̀ wọn àti honorable wọn àti speaker wọn gbogbo wọn ó lè ẹni tó sọ pé òun ni leader wọn náà tọ́yàn nínú APC yẹn Aṣíwájú Ahmed Tinubu tí wọ́n yàn àṣẹ ìwọ ṣe leader nítorí kìí ṣe olólẹ́gbẹ́ APC àwọn tó ní pọ̀ àwọn ẹgbẹ́ mẹ́rin ló ní wọ́n yàn síbẹ̀ ni ìwà dáadáa tó wà lọ́wọ́ òun wá burú jáì téèyàn bá pèrè ẹ̀ láṣíwájú ipò aṣíwájú kìí ṣe lórí àwọn èèyàn téèyàn fẹ́ yàn jẹ àwọn tí Tinubu fẹ́ yàn jẹ ló yàn sórí APC olóní kan máa ṣe gọ́vnà ni wọ́n compulsory àwọn èèyàn kí wọ́n dìbò fún wọn tí wọ́n bá dìbò fún wọn wọ́n á rí igi ẹ̀ ní gbogbo ọ̀nà àwọn èèyàn tó fẹ́ yàn jẹ tó fẹ́ yàn ayé wọn jẹ tó fẹ́ yàn ìgbésí ayé wọn jẹ òun ni wọ́n yàn sórí ẹgbẹ́ kí ló bá lọ ṣe lọ́dọ̀ Tinubu torí Ọlọ́run kí ló bá lọ ṣe lọ́dọ̀ Tinubu kí ni Tinubu já mọ́ ẹni tó pa àwọn èèyàn tó sọ pé wọn mọ̀ kọ́ ẹ pé ó ní kí ló ṣẹlẹ̀ ńlẹ́kí I don't hear anything I'm a Lagosian I'm here now I'm not going to pray I'm not in Paris I'm not in Germany I'm here ó ti bẹ̀rẹ̀ pọ̀ mọ́ iná ló lọ lọ́dọ̀ he's here he's with me now so stupid man tó pè láṣáájú Yorùbá tó ń bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ tó ń sóyìnbó ṣáwọn aṣáájú làwọn yẹn ọjà aṣáájú lórí Yorùbá nǹkan ṣẹlẹ̀ sí Yorùbá wọ́n ń bèèrè ọ̀rọ̀ Yorùbá lọ́wọ́ ẹ̀hún sóyìnbó lọ sí China àwọn tó jẹ́ aṣáájú ní China wọn ò jẹ́ sóyìnbó láyé ẹ lọ sí Russia ó níjọ́ tí Nàìjíríà bá gbọ́n tàbá nílà káyè a máa yan gọ́fúnà sílùú lórí Yorùbá gọ́fúnà máa sóyìnbó Yorùbá dẹ̀ ló fẹ́ bá sọ̀rọ̀ ọ̀làjú wèrè ó làwọn ní Nàìjíríà ọ̀làjú wèrè ó ní orí òyìnbó jẹ́ burú títí kó máa fèdè mí bá wọn aráàlú ẹ̀ sọ̀rọ̀ ẹ lọ sí Russia bọ́ lọ sí conference gbogbo àgbáyé èdè ìlú wọn náà máa sọ ẹ lọ sí China bọ́ lọ sí conference gbogbo àgbáyé èdè ìlú wọn náà máa sọ ẹ lọ sí Arab country kọ́ lọ sí gbogbo conference gbogbo àgbáyé language ìlú wọn tí aráàlú wọn máa understand ohun tí wọ́n mean tó ń sọ ń bẹ̀ ló máa sọ nítorí aráàlú ló ṣe lọ kò lọ torí gbogbo àgbáyé
nítorí ìlú ẹ̀ ló ṣe lọ àwa máa lọ sí conference a máa wà tábàtẹ̀ sí conference látẹ̀jìgbà pé èdè mẹ́rin èdè ta ní Nàìjíríà pọ̀ a dẹ̀ choose èdè kan nítorí arírádáradá olè ní wá a choose one language pé ẹ jẹ́ ká máa lo language fún gbogbo region gbogbo ìlú kí Ìgbò máa lo language ilẹ̀ Ìgbò kó máa fi attend gbogbo ìlú ẹ̀ káwúsá máa lo ti gbogbo ilẹ̀ Haúsá kó máa fi bá gbogbo aráàlú ẹ̀ sọ̀rọ̀ kí Yorùbá máa lo gbogbo èdè ìlú ẹ̀ a mọ̀ pé a nírú ẹ̀ a set up ìlú yóò set up kí ló wá dé kí lẹ́ lọ ṣe lọ́dọ̀ Tinubu àwọn èèyàn 170 èèyàn ni wọ́n kú ní Àjà lílẹ́kí tó gate ẹ máa lọ wo TVC ọba Tinubu tí wọ́n jóná nísìn ẹ lọ wò ilé ọba tó jóná ẹwà ló bù sí àwọn tó bá pa yẹn ńkọ́ kí ni kó ṣẹlẹ̀ sáwọn yẹn àwọn tí wọ́n pa gbogbo bí tí protester bá ti ṣẹlẹ̀ ẹ lọ sí Amẹ́ríkà nígbà tí wọ́n pa Floyd bọ̀bọ̀ tó pa ní 2011 ní UK bí báyìí wọ́n jó everywhere níná ibi tó bá ti ń protest ọmọ ń bàlújẹ́ ni àwọn kan máa wà tó wọ́n máa lọ bàlújẹ́ àwọn kan wà tí wọ́n wá protest peacefully protester bó ṣe rí nìyẹn but tí mo gbọ́ dáadáa lẹ́nu èèyàn tí mo mọ̀ pé gbogbo àwọn ọmọ ta tó lọ já ṣọ́ọ̀bù tó lọ jálé yẹn pé àwọn politics ló lò wọ́n ẹni tí mo dẹ̀ gbọ́ lẹ́nu ẹ̀ kò ní parọ́ láyé pé àwọn politician àwọn náà lo gbogbo àwọn tó lọ jálẹ̀kù tó lọ jálé tó ń fọ́lé pé kọ́ lè fi lé wọn protestant jáde kọ́ lé wọn wọlé padà ohun tó bẹ̀rẹ̀ pẹ̀lú rọrùn tí wọ́n fẹ́ wúnú wọn fún lù ẹ̀wà bàjẹ́ tán ẹ̀wà rọ́rọ̀ sọ ẹ̀rí nǹkan kan ṣe lọ́wọ́ wọn èèyàn lọ́sípítù àwọn tí wọ́n kó lọ sọ́sípítù tí wọ́n rí tọ́jú bọ́ ṣe máa jẹun bọ́ ṣe máa mu ẹ̀wà yẹn wá lọ jókòó sínú ilé àmì aṣíwájú àmì still aṣíwájú àmì jagabambo bú àmì Lagosian stupid language ẹ dàlúrú ìjọba ọmọ ọ̀tá ìjọba tọ́ọ̀gì tẹ́nu ọlọ́run máa pa gbogbo yín dànù ní rí ọjọ́ yẹn 2023 tẹ́yìn lé yẹn ní débẹ̀ pẹ̀lú wọ́n láwọn ẹ̀jẹ̀ wọ́n láwọn orí tó ti pa wọ́n láwọn ẹ̀mí tó ti pa tó ti ṣòfò wọ́n láwọn tí bọ́ ti lọ síbà nínú ilé ní débẹ̀ àfitẹ́ bá ṣàtúnṣe sí ohun tó bàjẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ìkà ẹ̀yin olórí burúkú èèyàn ni àwọn máa gbogbo ẹni tó bá ti lọgun Fúlàní olórí burúkú èèyàn ni Fúlàní kọ́ ló ń ṣe wá wèrè ló ń ṣàwá gan fún ara wa àwa náà gbádùn Fúlàní ṣe ohun tó tọ́ sílùú wọn ṣe lọ́gun Ìgbò ó ṣe jẹ́ Fúlàní lọ́gun nígbàtí Jonathan wà ń bẹ́ẹ̀ ṣe lọ́gun ẹjẹ́ ṣe làákàyè ẹ má máa jẹ́ ká máa jàjẹ̀ ẹ̀sìn ká máa lọ mọ́ ìjà ìlú Fúlàní ṣé wọn ọ̀yàn gọ́fúnà Dàpọ̀ Abíọ́dún ó protest owó tó náà fẹ́ gbà federal government budget ọdún yìí 416 billion Dàpọ̀ Abíọ́dún ni mo sì rí kíní ẹ̀ budget tó list fún Ogun State fún 2021 460 billion ó ka gbogbo tó máa ti wà láì kò ní ṣẹyẹ kan nínú ẹ̀ tó máa jáde kó mbẹ ní báwọn yẹn wí òyì tó owó tó gbà ní last year tí Dàpọ̀ Abíọ́dún governor Ogun State tó gbà ní last year wọ 2000 end of 2020 kí la rí tán ṣe kí ni Lagos State ṣe kí ni budget last year wọn kí ló fi ṣe lọ́dún yìí kí ni Ọ̀ṣun State ṣe kí ni Ondo kí ni Ọ̀yọ́ State ṣe kí ni Èkìtì State ṣe kí ni Ondo State ṣe kí ni wọ́n ṣe àní wá reality àwọn máa lọgun Fúlàní ló ń ṣe wọ́n Fúlàní ò jẹ́ kẹ́ ṣe kíní kan Fúlàní kí ni Fúlàní fẹ́ ṣe fún yín kí ló kọ Fúlàní one nation ni wá Nàìjíríà ni gbogbo wa ẹ fẹ́ ẹ kọ̀ Nàìjíríà ni wá àwa táàtù àwa lápapọ̀ àwa púpọ̀ àtúnlù wa ṣe àtúnríjọ wa ṣe àwọn máa wá dá wà tá ń para wa tá ń jẹra wa lẹ́sẹ̀ nígbà tá a wà lápapọ̀ tá a wà ní one nation àwa já wà ẹnìgbà ká máa lọ para nínú ilé ni ẹ jẹ́ ká sọ reality ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ bí wọn ò bá lè sọ èmi á sọ
mi ní anything tí mo fẹ́ ṣe pẹ̀lú Nàìjíríà mo lè má wà mọ́ mo lè má wà bẹ́ẹ̀ mi ní kankan tí mo fẹ́ mú bẹ́ẹ̀ but àwa wá sọ òótọ́ ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ lè rọrùn fáráàlú ká wà nílùú òyìnbó kẹ́rù máa bà wá láti wá sí Nàìjíríà kẹ́rù máa bà wá nítorí pé kò sí security ẹ wọ àwọn èèyàn tó ṣòfò dànù ní Boko Haram tán Boko Haram pa ẹ wọ àwọn èmi tó ṣòfò dànù 110 èèyàn wọ́n dẹ̀ kú suddenly ṣé Buhari ò lè resign kó resign kó lóun òṣèlú mọ́ nítorí kó kàn wá bí kò kàn wá nílẹ̀ Yorùbá náà ṣe sọ̀rọ̀ sí adákẹ́ fẹ́m kò kàn wá nílẹ̀ Ìgbò pé àwọn ló para wọn ló kú ó lè kàn wá náà tí ìlú ẹ ṣe rí ó lè padà kàn wá náà ìlú yẹn lè padà kàn wá náà ẹ bá mi ṣí ètò yìí ẹ bá mi ṣí ẹ kó délé kó déta ìwọ ò lè ṣe èmi lè ṣe àwọn bíbù yìí ti ba ìlú jẹ́ gidi gan àwọn tí Boko Haram pa yẹn inú wọn fámìlì wọn lè dùn wọn ní ìyá wọn ní bàbá wọn lọ́mọ wọn lẹ́bí nítorí kó kàn wá àbọ̀ sórí TV ká sọ̀rọ̀ sí Buhari pé bàbá Buhari ẹ wá àkànṣe sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tẹ́ bá lè ṣèjọba mọ́ ẹ resign èèyàn tó ń kú ẹ̀mí tó ń kú ó ti pọ̀ jù Tinubu ò lọ bá kò lọ bá Jagaba bọ̀bú Jagaba wèrè kò ní lọ bá Ọbásanjọ́ Buhari tí wọ́n fi síbẹ̀ ẹ̀yin ọba ni wá lọ bá nílé ṣẹ́rí pé ẹ̀yin ọba yẹn ní làákà ìwò lórí burúkú ni gbogbo ọba tó lọ lórí burúkú èèyàn ni ẹni tó bá sọ̀rọ̀ pé tí mo sọ yóò dá kò ní ìrandíran ò ní da ayé ìrandíran máa bàjẹ́ ni lọ bá Tinubu pé lọ síbẹ̀ yẹn lọ sọ́dọ̀ Buhari tẹ́ fi joyè àwọn èèyàn ní Boko Haram palápadà lápá ipa òfò nítorí kò sí èèyàn títí ẹni bẹ́ẹ̀ bí kò sí ẹbí ẹni bẹ́ẹ̀ kò sára ẹni bẹ́ẹ̀ lọ́sẹ̀ ọ̀pá Haúsá àwọn Fúlàní ń para wọn ó máa kàn wọn náà lọ́la agbẹ́bòmí kàn yẹn tó dẹ̀ ní dùn wọn nínú nítorí Nàìjíríà ní gbogbo wa lọ bá tún Buhari ò gbéra kó lọ síbẹ̀ pé máa resign ṣe APC ní gbogbo wọn kó resign kó lómi bọ́ síbẹ̀ this man kò mọ̀ nípa economy Nàìjíríà ti bàjẹ́ ó ti dorí kodò ó ti yáwó ó ti fi gbèsè ayé wa yáwó tán ọ máa yáwó ẹ máa yáwó ẹ máa jí kó ẹ máa yáwó ẹ máa jí kó ẹ máa yáwó ẹ máa lọ jí kó express ọ̀nà Ìbàdàn nìyẹn ó ti lọ tó bá di lẹ́sẹ̀ ní ọmọ àpọ́dún mẹ́fà ń bẹ̀ wọn express ọ̀nà Ìbàdàn ni wọ́n ṣe láṣetì fún good 6 years kí ni wọ́n ṣe níbẹ̀ kí ni APC náà ṣe ń bẹ̀ náà ẹ̀yin ọba yẹn wá rorí ronú ẹ̀rọ làákàyè ẹ wá kó agbádá òfò agbádá àánú agbádá òṣì agbádá ìbànújẹ́ wá kó ẹ wá ń gbalé Tinubu lọ sí kí ni ẹni ṣe pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà tí Tinubu bá jẹ́ aṣáájú gidi ó yẹ kó ti bá àyànjú sọ̀rọ̀ tipẹ́tipẹ́ àwọn èèyàn sọ́bọ̀ lójoojúmọ́ wọ́n ń wọlé mọ́ àwọn èèyàn lórí ìbọn ń pa àwọn èèyàn kò sí hospital kò sí ọ̀nà kò sí nǹkan kan Lagos State tó ti ṣèjọba gan pápá kí Tinubu ti rúùlù tó kì í gbogbo àwọn interim governor tó fi síbẹ̀ òun ló rúùlù nínú yàrá ẹ̀ for good 21 years ìyàtọ̀ olè rí lẹ́kọ̀ọ́ ìyàtọ̀ olè rí ní Yànàpájà ìyàtọ̀ olè rí lágége ìyàtọ̀ olè rí ní Àlímọ̀ṣọ́ ìyàtọ̀ olè rí ní Ṣómólú ìyàtọ̀ olè rí ní Bàrígà ìyàtọ̀ olè rí ní Maitu ìyàtọ̀ olè rí ní Lóṣòdì ní Mùṣín ní Ìlúpéjú ìyàtọ̀ olówó ń bẹ ẹ wá kó agbádá ẹ wá kágbádá rádaràda ẹ lọ bá Tinubu ẹni tó yẹ kẹ́ ẹ pè sínú ilé kẹ́ ẹ pè wá ń bí ìṣọba gidi gbogbo ọba tó lọ yẹn ìṣọba gidi ọba rádaràda ni ọba rádaràda òun ni gbogbo yín ọba Aláké tó bá rí irú eléyìí gbogbo ẹ̀gbọ́n ọmọ àfọwọ́ lé ẹkọ́ mi lórí oyè ni mo dẹ̀ jẹ́rìí bàbá wọn jẹ́rìí irú eléyìí láyé wọn jẹ́rìí
àwọn ọba gidi ò jẹ́rin àwọn ọba rádaràdà náà tó ìrìn òṣì ìrìn àdánù nítorí èlò kí ni Tinubu fẹ́ fún wọn owó òlù náà máa kó tó máa kó lé lọ́wọ́ owó tó yẹ kó lọ fi kọ́ hospital owó tó yẹ kó lọ fi ṣe ọ̀nà owó tó kọ́ fún òun èèyàn náà tí máa kó náà máa kó lé lọ pé ẹ wá ẹgbà portfolio kẹ máa gbé lọlé ọba Olúgbó ṣe bó oníwọ̀ ní owó ti $300 million kí ló lọ ṣe lọ́dọ̀ Tinubu tó bá nítẹ̀ lọ́rùn pẹ̀lú tó ní Ọlọ́run ṣe fún ẹyẹn kí ló lọ ṣe lọ́dọ̀ Tinubu ṣé Tinubu tó bá ń wá awareness pé kán rí àṣẹ ọba kán present àṣẹ ọba ṣé ó rí ọ̀dọ̀ Tinubu ló yẹ kó lọ apààyàn àwọn eléyìí náà àwọn APC apààyàn ni wọ́n náà àwọn ẹ̀mí tó ti ṣòfò dànù ẹ̀mí táyé wọ́n ti bàjẹ́ tó ti pa àwọn èèyàn dànù tó ti ṣàwọn èèyàn lófò nítorí kò kàn ábì kò kàn nínú ẹ̀ṣẹ̀ ń dùn kò kàn ẹnu ṣe wò pé kí ló ń sọ yìí ọ̀rọ̀ ilé ìsọ̀rọ̀ òṣù ló ń sọ yìí tó ń sọ̀rọ̀ tí Jagaba wà láì pẹ̀lú ògo lọ́dọ̀ ọba kọ́dún tó dé akọ̀wọ̀ náà akọ̀ ẹ̀ ìhun tó rò pé kò kàn yẹn tó fi wọ̀ pé ọ̀rọ̀ òṣìlẹ̀ lẹ́yìn sọ lẹ́nu kí ló ń sọ lọ́nà ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ní ilé ìwójàre kí mo fẹ́ máa wò lọ́rọ̀ ilé ó ń sọ̀rọ̀ tí Jagaba ó sọ̀rọ̀ fún àwọn ọba wa àwọn ọba wèrè wo ni àwọn ọba òfò lẹ́ni àwọn ọba tó lè bára lù sọ̀rọ̀ àwọn ọba tó lè lọ bá ìjọba kọ́ bá jọba sọ̀rọ̀ pé bí ìlú ṣe rí yóò dáa bí nǹkan ṣe ń lọ yóò bójú mu àwọn ọba tó yẹ kọ́ adé sórí kí wọ́n protest fún wọn láàrin ìlú káwọn aráàlú tẹ̀lé wọn pé yes alọ́ba kí wọ́n gbé adé sórí kí wọ́n gbé àṣẹ dání kọ́ máa protest láàrin ìlú káwọn aráàlú gbárù wọn kájọ máa rìn káàkiri pé sẹ́ẹ̀ ìnira ẹ̀ ti pọ̀ jù ọwọ́ àgbàlẹ̀ Tinubu ṣé ilé Tinubu náà túnṣe wà ní ṣé ilé Tinubu náà túnṣe wà bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn tẹ́ bá pọ̀ bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ Buhari kẹ́ pọ̀ bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ Buhari olóore jòbí tẹ́ gbà lọ ẹ wá rìnrìn òṣì gbogbo olúbàjẹ́ kò sí nǹkan kan nílùú owó wọn gbogbo ọmọ daṣẹ́wó ọmọ tí wọ́n ń gbádùn ọmọ wọn lọ lóyìnbó wọn lọ Amẹ́ríkà wọn lọ gbogbo ẹ̀ káàkiri pẹ̀lú private jet ọdẹ ohun ẹ̀tọ́ tí wádé wà lọ́wọ́ wọn fi ń tọ́mọ títí wọn ọmọ wọn náà ní yé lójú wọn báyìí lọ́nà máa pa gbogbo ọmọ wọn dànù ọmọ wọn ò ní yé àfi tó bá jẹ́ kókò sí owó èmi àti ẹ lọ́wọ́ wọn nìkan ọmọ wọn máa yé wọn lábì kudirati láì tààlà ìlú bàjẹ́ tán ìlú ti bàjẹ́ jù irú ìlú wo nìyẹn irú ìlú wo nìyẹn ẹ bá mi share ètò yìí o ẹ bá mi share gidi ẹ bá mi share gidi ẹ bá mi share gidi wọ́n tó bá létí kò gbọ́ bá mi share gidi kó kàn wọ́n ọba wèrè ẹ lára àwọn ọba rádaràda who's Tinubu is a nothing bastard person wọ́n pa ọmọ ọpa aráàlú ẹ ọpa Yorùbá nítorí ohun tẹ́yìn fẹ́ jẹ́ ẹ wá ń pè wọ́n láṣíwájú ẹ̀yin pè wọ́n láṣíwájú Yorùbá ṣọ́wọ́n yẹn aṣíwájú ni wọ́n aṣíwájú lọ́wọ́ yẹn wọ́n pa ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ àwọn sójà wọ́n spray bọn wọ́n fi pa wọn dànù wọ́n wá interview ẹ̀ ó ń sóyìnbó fò ó fẹ́ bá Yorùbá sọ̀rọ̀ ó ń sóyìnbó ó fẹ́ àdírẹ́sì Yorùbá ẹgbẹ́ ẹ̀ aṣíwájú ilẹ̀ Yorùbá ó fẹ́ àdírẹ́sì Yorùbá ẹgbẹ́ ẹ̀ ó wá ń sọ I'm a Lagosian bring your certificate to university show when you're Polo University stupid man. Stupid person. Ẹ já sọ reality. Ẹ já sọ tòótọ́. Kò sí bó ṣe lè ń kórí. Gbogbo wo lè sùn ká kọrí síbì kan náà. Ó lè má jẹ nǹkan lójú wọ. Ó lè má jẹ ìbànújẹ́ lójú ẹ. Ó lè má jẹ nǹkan tó ń gbà ẹ́ nínú jẹ́. Ó lè má wo Nàìjíríà tó wà ń bẹ̀ ó jáde kó má wò pé the best way. Ibi tó wà ní the best country. Nàìjíríà ti bàjẹ́. Nàìjíríà ti sink. Ẹ o ìlú yìí nísìn the next 2023 àwọn tó ń bá wa repo rè ibo náà máa wà ní 2023 2030 ìlú yìí ò ní lo epo mọ́ gbogbo mọ́tò ìlú wọn pátá wọn nílò petrol náà nílò gáàsì mọ́ wọn máa lo electric wọn máa lo ná
ta ni fẹ́ bá ara epo ta ni fẹ́ bá wa ara epo yẹn ṣé ìta fẹ́ tà láàrin ra wa ló máa tó wa ni China tó jẹ́ the highest America tó jẹ́ the highest tí wọ́n ń lo epo tó ń lo mọ́tò jù tó bá di 2030 gbogbo mọ́tò Europe pátá ó máa jẹ́ electric títí kan China epo wa táwa gbójúlé tá lè mine nǹkan míì another resources wà tó yẹ ká develop ẹ̀ another resources wà Nigeria tó yẹ ká a ní gold a ní irin a ní kòńtà a ní a lot of bitumen a develop ẹ̀ epo nìkan náà stock àti wá ní refinery àti lépo náà ní refinery àlọ́ refine ẹ̀ níta àti wá lọ túnra lọ́wọ́ wọn padà ṣé ìlú nìyẹn Buhari kóhùn tó kó ń bẹ kóhùn tó ṣe tán òun á ṣe refinery òun á ṣe iná stable òun á ṣe gbá ẹsọ àṣeyọrí lọ́dún 5 ọdún 6 ẹ má ṣe yọrí tí wọ́n ṣe wá ìwọ tó bá jẹ́ APC ní ẹ lóòótọ́ sọ àṣeyọrí tí wọ́n ṣe tó kàn yá rẹ tó kàn bàbá rẹ tó kàn ọmọ tó bí nítorí owó tẹ máa gbà tó máa fún 200,000 300,000 tó máa fún yẹn wá bọ́ sórí Facebook ẹ máa lọ sọ kátàkátà rọ́dọ̀rọ̀dọ̀ yánmayàmá ẹ máa post àwọn èèyàn ẹ máa sọ̀rọ̀ ẹ máa post ṣé Tinubu wá jẹ́yàn rẹ̀ all the Yoruba governor is a stupid olórí burúkú ni wọ́n they are very stupid people they are very stupid people all the governors ilẹ̀ Yorùbá ìwọ tó bá ń tẹ̀lé wọn nǹkan burúkú ló máa padà kàn wọ́n náà wọ́n ti bàlú ẹjẹ́ náà economy ti wó kò sí náà kò sí hospital kò sí nǹkankan kò sí àǹfààní kankan tá à ń jẹ lára ìjọba tó bá fẹ́ dìbò àwa ló máa pè tó bá fẹ́ dìbò àwa ló máa pè ẹ dìbò fún ọmọ yín ni o asọ̀lúdẹ̀rọ̀ asọ̀lúdòkun asọ̀lúdẹ̀rọ̀ adábẹ́ asọ̀lúdẹ̀rọ̀ yẹn bá dórí ipò tán àwa sọ̀lúdìnira kò ní ṣiṣẹ́ wọn ò lè plan bó ṣe máa ronú pé ẹ jẹ́ ká develop nǹkan kan tó máa jẹ́ bí iṣẹ́ táwọn èèyàn máa ṣe gọ́ọ̀mẹ̀ntì ó máa ń creative ni wọ́n jẹ́ ó máa create iṣẹ́ ni gọ́ọ̀mẹ̀ntì láti create iṣẹ́ fún aráàlú ọ̀ ní create iṣẹ́ iṣẹ́ tó bá ti wà nílẹ̀ tí ex-governor bá ti ṣe lọ pátì àwọn èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ àjókòó nílé wá ṣe máa dá titi yín lẹ̀ ẹ fẹ́ kọ́wọ́ èèyàn titi yín sí irú ìlú wo nìyẹn irú maternity dirty maternity wo la ní nǹkan aráàlú máa fi nítorí titi ara yín bẹ́ẹ̀ ṣe fẹ́ fúnra yín máa bá nǹkan aráàlú jẹ́ tí ex-governor ṣe bàjẹ́ gbé titi yín wá èyí tí yẹn náà bá ti ṣe tẹ́yìn náà bá lọ tán èyí tó bá ti dé irú system irú wo nìyẹn èèyàn náà àti pààyàn tí ẹ̀yin náà ṣe òun náà àti gbé títí ẹ̀ wá á dá àwọn èèyàn yẹn nù àwọn èèyàn náà àti jókòó ńlé kí ló dé rísì tẹ́lẹ̀ ṣe ń ṣe ní pé àwọn tá ẹ fẹ́ lé dànù yẹn PDP ni wọ́n á lọ fọ̀rọ̀ ọyàn túláàsì wọ́n lọ́jọ́ APC tó bá jẹ́ pé APC ni wọ́n tí gọ́vùnà PDP wọlé ń bẹ̀ tẹ́ ẹ dá gbogbo wọn òṣìṣẹ́ nù àwọn iná lọ fọ̀rọ̀ ọyàn join APC PDP kọ́ lè ṣiṣẹ́ pẹ̀lú yín irú ìlúrú wo nìyẹn why our system just I don't know ẹ wá ṣe tán ẹ̀yin ọba wèrè tó yẹ kẹ́ ẹ bọ́ síta ẹ̀yin ọba tẹ́ ẹ lọ sọ́dọ̀ Tinubu ni mò ń sọ o ọba tó lọ sọ́dọ̀ Tinubu ìwọ tó bá jọmọ Ìbàdàn tó bá jọmọ kí tó bá sọ máa bọ́ sórí Facebook máa bẹ́ẹ̀ wí máa sọ̀rọ̀ wèrè sí ẹ gidi mo ní time ọba yín ni kẹ́ ẹ bá wí rọ kí náà lọ sí lọ́dọ̀ Tinubu wú Tinubu àwọn apààyàn àwọn ayé assassin tó ń bayé àwọn èèyàn jẹ́ silent àfihànjò yàwòdì wọn ò lè gbẹ́dìyẹ àfihànjò yàwòdì wọn ò lè gbẹ́dìyẹ àwọn àti máa claim ara wọn Jagaban mi ìmọ̀ túnmọ̀ yẹn náà ọ̀nà wọ́n bí tó ti lọ rírì kúrì aṣíwájú
ẹni tó bá pè láṣíwájú àwọn ọba tó ń fi ń jo ìgan pàpà jẹ́ ká bá wọn wí ẹni tó bá wà pè láṣíwájú ẹni tó mọ́ máa ṣe dáadáa aṣíwájú náà Nábì Muhammad sallallahu alaihi wasallam ipa ẹ̀ sì wà ńlẹ̀ lónìí táwọn èèyàn ń tẹ̀lé nítorí tó fi lélẹ̀ náà ni pé ìrọ̀rùn ìfọkànbalẹ̀ ìfọ̀yàbalẹ̀ ká nífẹ̀ẹ́ ara wa káràlú kó nífẹ̀ẹ́ àjèjì kájèjì kó nífẹ̀ẹ́ aráàlú kó nílé kó lórí kó nífẹ̀ẹ́ wọn tó jọ lórí lé lórí ohun tó ń pè láṣíwájú nìyẹn ṣé àwọn ilé aṣíwájú ṣé àwọn ilé láṣíwájú àwọn ọ̀daràn èèyàn rádaràdà yìí àwọn olè ṣé bẹ́ẹ̀ yìí nẹ́fi Tinubu sí ẹ̀yìn nẹ́fi Buhari síbẹ̀ kí ló wá dé tẹ̀sí lọ́ba padà ẹ̀ ṣe protest against them pé kó má resign ọpọlọ ẹ̀ ti dead ó ti kú ní brain kó resign kẹ́ni tí brain ẹ̀ sharp kó lè mọ̀ pé economy ti bàjẹ́ Ọbásanjọ́ ń sọ̀rọ̀ ǹjọ́ ní pé eléyìí ò mọ̀ nípa economy àgbọ̀ ìjọ tó Ọbásanjọ́ ń sọ pé ohun tí Buhari ń ṣe yìí tó fi gbogbo àwọn fámílì àwọn ẹbí àwọn aráàlú ẹ̀ end of service ní federal Haúsá ni igbákejì Haúsá ni Ọ̀ṣínbàjò ṣe igbákejì o wọ́n dìbò yàn débẹ̀ o wọ́n fún ní appointment lóní igbákẹta Nàìjíríà Haúsá ni igbákẹrin Haúsá igbákarùn Haúsá ipò ní Yorùbá dìmú ipò ní Ìgbò dìmú àwọn ń fẹ̀ tẹ́lẹ̀ à ń palàpálàpà à ń fẹ̀ tẹ́lẹ̀ à ń palàpálàpà ṣó lórí lòun eléyìí ìlú yẹn ti bàjẹ́ ó ti bàjẹ́ kọjá ààyè ó ti bàjẹ́ kọjá àlà ìjọ tó Ọbásanjọ́ ń sọ because nítorí jẹ́ PDP òun náà dẹ̀ ti ṣèjọba rí ọ̀hádẹ̀wò pé kí ló ṣe but Ọbásanjọ́ lè pọ́ǹtì nǹkan tó ṣe lónìí kí lẹ́yìn tí wá ṣe báyìí ẹ̀sán tẹ́ ẹ ṣe Ọbásanjọ́ lè sọ pé inú àwọn àṣeyọrí mi òun nìyí tí mo ṣe Ọbásanjọ́ lè sọ pé nínú àṣeyọrí mi tí mo ṣe ń gbà mo wà ń bẹ̀ òun ní tí wò bàbá mi náà sọ fún ẹ ìwọ lè máa mọ̀ lè máa pé kí Ọbásanjọ́ náà ṣe nígbà tó Ọbásanjọ́ dé wà ń bẹ̀ Buhari tó wà ń bí lónìí ó yáwó Jákùn Gowon yáwó Babangida yáwó Abacha yáwó Muritala Muhammed yáwó Ọbásanjọ́ dẹ̀ clear gbogbo gbèsè wa Nàìjíríà mọ́ a lè jẹ gbèsè kẹ́ economy wa máa rise tá bá ń jẹ gbèsè economy wa máa down ohun tá a ní nígbà yẹn Ọbásanjọ́ maintain òun lè ṣe rí pé kò ṣọ̀nà Ìbàdàn kò ṣọ̀nà Bígbá kò ṣọ̀nà Àwo lọ́dún 7 pẹ̀lú gbèsè tó san tí kò dẹ̀ bá shipment kankan lẹ̀ tó fẹ́ lẹ́bùlé lórí Ọbásanjọ́ ò bá shipment kankan lẹ̀ àwọn gbogbo àwọn tó ṣe president nígbà náà wọ́n ti bàlú yẹn jẹ́ wọ́n ti bàlú jẹ́ kọjá ààyè ó wá wò pé ó ronú ó ṣe business ó ní farm ó mọ̀ pé téèyàn bá jẹ gbèsè tó bá lọ yáwó ní bank gẹ́gẹ́ bí àpèjúwe ó lọ yáwó ní báǹkì wá yá ẹ ní 5 million naira gẹ́gẹ́ bí àpèjúwe owó tó fi ń ṣòwò yìí kò sí bó ṣe lè rí profit tó ń bẹ̀ báǹkì ẹ̀nà wọn máa kó lé nítorí interest tó máa fún ẹ wọ́n yẹ ẹ ní 5 million naira wọ́n máa ní kó fún wọn ní interest wọn 30% interest tó máa gbà lọ́wọ́ ẹ sọ pé báwo ló ṣe wá dolówó lára owó tó lọ yá báwo ló ṣe jẹ́ pé business tó ní ẹ̀ báwo ló ṣe jẹ́ pé wọ́n ló ní ìwọ kó ló ní náà òun ló bá san tó ṣe wò ń gbà yẹn pé ká bá san debt tí ìlú bá wà tó bá jẹ debt ìlú yẹn máa wà ó máa sustain tó bá yá ní ẹ̀ ṣe rí pọ́ bá san tó ṣe títì ó ṣọ̀nà àwọn ilé ìtọ́wá náà fẹ́ ṣe títì 6 years rèé wọ́n ti wá yá owó kọjá ohun tá a san wọ́n ti yá owó kọjá bábù wọ́n ti yá owó ọmọ tó ti ibì tí wọ́n ti ibì tó ti máa bímọ tó wà ní 15 years tó wò mí lọ́wọ́ ọmọ tó ti ibì wọ́n ti yáwó ẹ̀lẹ̀ tọmọ ẹ̀ máa wá san ìjọ owó tó bá ń ba lọ bá ìkọ́dún tó parí
£1 máa wọ 1,000 naira. 600 naira ló wà báyìí. 650 naira mi ìgbórí. 650 naira £1. $1 wà ní 500 naira. Nàìjíríà nìkan ló rí bẹ́ẹ̀ o. Gbogbo àwọn Western Union àwọn China ò rí bẹ́ẹ̀ o. Rate ọba rate America jẹ ni o. Ọba rate Europe jẹ ni o. Ìlú yẹn wọ́n ti yáwó. Wọ́n ti yáwó kọjá orí burúkú. Wọ́n ti yáwó Nàìjíríà kọjá wèrè. Wọ́n ti yáwó, wọ́n ti bayé èèyàn jẹ́, wọ́n ti bayé ìlú jẹ́. Àwọn ọba wèrè wọn wá kóra wọn lẹ́sẹ̀. Wọ́n wá gbọ́dọ̀ Tinubu lọ. Kí ló fẹ́ ṣe? Ohun tó yẹ kó bá bọ́ sí títì. Kó bẹ̀rẹ̀ protest. Káràlú tẹ̀lé wọn. Kọ́ ní kí ló dé? Ẹ ti bàlújẹ́. Ẹ̀yin ọba olóṣèlú ayé yín ò ní da. Gbogbo ọba olóṣèlú bàbá mi kọ́lé. Ṣe bàbá mi ò jẹ́ rìnrìn ìyà. Ìní olórí burúkú tẹ̀yìn rìn yẹn bàbá tẹ́mi ò lè rìn. Ṣe bàbá Yorùbá. Bàbá òfò bàbá ọmọ yín rẹ jẹ́. Tẹ́ bá jẹ́ bàbá Yorùbá ẹ bọ́ síta. Ẹ bọ́ síta kẹ́ ní bàbá Yorùbá ni. Àwọn ìjọba àwọn politician wọ́n downgrade yín, wọ́n gba agbára lọ́wọ́ yín, wọ́n gbapò lọ́wọ́ yín. Àwọn aráàlú ti ṣetán láti dúró tì láti gba agbára yín padà. Ká mọ̀ pé ìná máa lọ bá tí lò bá da. Àwọn tó wà ń bẹ̀ yìí tẹ́ ń pè láṣíwájú yìí gàǹjàgàbájù gún yẹn ó lè làwọn yẹn. They are robbery, they are thief, they are assassin. Ayé assassin ni wọ́n. Àwọn ló ń lo wúnígàs gbogbo ọmọ yín tó wà léèwé tẹ́yìn lọ kó sí yunifásitì. Àwọn òṣèré ọmọ lọ yunifásitì kan ọmọ ti yín lọ. Wọ́n ti sọ wọ́n dẹyẹ, wọ́n ti sọ wọ́n dàké, wọ́n ti sọ wọ́n dídàkudà. Tọ́ ẹ bá lè jáde skúl mọ́, ayé assassin wọ́n máa ṣe. Because àwọn tó lò wọ́n ní. Kí ló dé? Ìlú ìti bàjẹ́ kọjá kí gbogbo a máa wò báyìí. Tí wọ́n bá ń wò, èmi ò lè wò. Mo ò síbẹ̀ lódodo, kò sí tó kàn mí. Mo lè wà bí kí n dẹ̀ kú sí bí kí n máa gbé bí for life. Tọ́lọ́mbá ti ló dé. But a léyàn bẹ̀ náà. Ìwọ èèyàn mi ni ìwọ náà. Ẹbí mi nìyẹn ibìkan náà àtijọ́ jáde wá. Bójẹ́ ó jẹ́ Kìrìsìtẹ́nì, bójẹ́ jẹ́ Mùsùlùmí, bójẹ́ babaláwo, èèyàn kan náà ni wa, ará Ádámù àti Éfà ni gbogbo wa ti jáde. Ará Ádámù àtàwáò ni gbogbo wa ti jáde. Ìkan náà ni gbogbo wa. Ṣé orí kan ju orí kan lọ ni? Ẹ wá ń kó owó, a máa lọ lọ́gun. Àwọn Fúlàní náà òṣèlú dáadáa. Fúlàní ló ń pa wá lọ́mọ. Àwọn Fúlàní ni wọ́n ń gé wọn lẹ́sẹ̀. Ṣé Fúlàní ni gọ́fúnà stéètì ẹni? Ó dẹ̀ dá mi lóhùn ẹ bá mi ṣí ẹ̀ dákun torí Ọlọ́run. Ṣé Fúlàní ni gọ́fúnà stéètì ẹ? Palliative ó yẹ kó ti jẹ́ kẹ́ ẹ gbọ́n kẹ́ ẹ fi wá wèrè lẹ̀ ìwà asínwín, ìwà òpònú, ìwà arìndìn, ìwà ọ̀dẹ̀ tí wọ́n ti dẹ́ẹ̀dì brain yín tó ti pa làákàyè yín. Palliative tí wọ́n kó sí federal government tí wọ́n fún wọn ní 1 billion. 1 billion. Your population, your state is just 5 million. That 1 billion is enough for you to reach. That 1 billion is enough for you to make it from them. Ọmọdé kówó yẹn, wọ́n lọ ra rakura jọ síbi kan gàrí àti ẹ̀wà àti rice. Wọ́n ti lè pín. Òun ni 1 billion yìí wọ́n ọ̀nàjọ́ 100 million lọ. Gbogbo tẹ́rí ní dẹ́pò yẹn tọ́kọ́ torí bíbà tó fojú ò tó pé wow! Kò lè ju 100 million lọ. Wọ́n ti lè pín fún yín. Àwọn ara wọn wọ́n ti ń pín fún. Ìwọ́dẹ̀ sì wà bẹ̀ òdẹ̀ sí support wọn. Òdẹ̀ sí support àwọn people yìí pé àwọn àwọn Tinubu yìí àwọn kíní àwọn eléyìí ṣe dáadáa. Kí ni Tinubu ṣe? Nígbàtí palliative dé, nígbàtí COVID dé. Nílùú yìí tí mo wà yìí. Ibiṣẹ́ gbogbo bí LTB tí mo ti ń ṣiṣẹ́. Tí wọ́n ti tibẹ̀ pa. Wọ́n sanwó iṣẹ́ mi déédéé owó tí mò ń gbà. Òun ni wọ́n sọ fún mo dẹ̀ jókòó lé. Mo dẹ̀ ti lọ wá ṣẹ́gbò, mo dẹ̀ ti lọ ṣiṣẹ́gbò mi, mo dẹ̀ ń gba owó yẹn. Ìjọba sanwó yẹn now. That is a 1,500 every month. That is a 300,000 naira Nigeria money. Mo ní 300,000, 600,000 naira Nigeria money every month. Mo ń gbà lọ́fẹ̀ẹ́ lófò. Mi ìdẹ̀ ṣiṣẹ́ yẹn.
nítorí palliative wọ́n ti lockdown wọ́n ṣe máa ṣílé ní tàbọ́lá ni kí ni Nàìjíríà náà ò lè ṣe wé fún iṣẹ́ náà ò sí ẹ̀ tí lè help aráàlú kò síṣẹ́ kò sẹ́nìtìn ẹ̀ ń dà àwọn èèyàn lẹ́nu iṣẹ́ ẹ̀ fún wọn ní tó máa jẹ gbogbo ọmọ jáde yunifásitì ẹ̀ ní kankan tẹ́ máa fún wọn kò ọ̀ ní ọ́fà wọn ò náfẹ̀yìntì báwọn náà ṣe ní di yahoo báwọn náà ṣe ní dámú rọ́bà báwọn ẹ̀yin ò ṣe ní rí wọn lò ṣe bí torí kẹ́ ṣe máa lò wọ́n kẹ́ lè lò wọ́n náà ṣe create iṣẹ́ why is it very difficult to create iṣẹ́ out of federal government to one full state one full state kọ̀ọ̀kan gba location every month ẹ ti propose budget nísìn some place 500 billion 200 billion many states why tẹ́ ṣe lè fún yẹn create iṣẹ́ fún èèyàn kẹ́ẹ̀dẹ̀ máa gba táàsì lọ́wọ́ wọn padà kẹ́ẹ̀ tí máa fi create iṣẹ́ fún wọn why not tẹ́ẹ̀fì lè ṣe bẹ́ẹ̀ àfi kẹ́ẹ̀ máa kó owó yẹn jẹ gbogbo yẹn ayé yẹn ò ní da gbogbo ẹni tó bá ti support government any whatever government tó bá support wọn kí ló ṣe fún yín tó bá dọ̀dà tí sí títì fún ẹ ṣé ìṣọwọ́ ló ní ni tẹ́ẹ̀fì ń yìn wọ́n abẹ́ṣe ìjọ ọ̀nà máa gbọ́n ó máa take one time but àmọ́ máa labrate yín àmọ́ máa labrate brain yín pé kẹ́lẹ̀ mú torí ẹ̀ lè rò pé owó wọn ni wọ́n fi ṣe fún yín títì tó ń ṣe tí wọ́n lọ lọ́gún torí ẹ̀ tó lọ bọ́ sí títì tó ní gómìnà wá ti ṣe títì ó ṣẹ̀mọ̀ síbi ṣówó ẹ̀ ló fi ṣe ni owó ẹ̀kọ́ náà owó wa ní owó tó kó fún ni pé owó state ẹ̀ rèé tó béèrè fún federal government dẹ̀ fún tó bá ṣe ọwọ́ kò ní ìdíkà yìí kò ní ìdíkà yìí rárá ohun tá a ṣe torí ẹ̀ fi sọ́fíìsì yẹn nìyẹn ohun tá a ṣe ní kó lọ bẹ̀ nìyẹn not because of their family not because of the wife not because of their children nítorí tàwa ló ṣe wà ń bẹ̀ nítorí àwọn ọmọ tiẹ̀ àtàwa náà ló ṣe wà ń bẹ̀ wáyé ara àṣeṣe làákàyè jẹ́ ṣe làákàyè náà ẹjá ronú nọ́mà náà ẹjá ronú bú ẹni tó ní làákàyè náà ẹ má já ronú bú òmùgọ̀mọ́ náà ìlú yóò dáa England doesn't have anything wọn ò ní resources kankan just one create iṣẹ́ wọ́n dẹ̀ gba tax wọ́n kọ́ ilé fún gbogbo ìlú wọ́n dẹ̀ gba tax gbogbo tọ́wọ́n kọ̀kan ṣe lónìí tọ́nà bọ́ sí àtọ́nà wọ́n ń talẹ̀ wọ́n tọ̀nà ìjọba ló yẹ kó wà tó hand ìjọba ló yẹ tíjọba tìlú bá da ìjọba ló yẹ kó hand gbogbo orú business bẹ́ẹ̀ yẹn tíjọba bá kọ́lé tán wọ́n wá gbé fún wọn private pé kí wọ́n tà á kí wọ́n list ẹ̀ fún wọn ìjọba ló yẹ kó ṣe gbogbo ìlú wa dẹni tó èmi náà mo ti ní mo ń talẹ̀ akọ̀wé pé ìlú ti ṣubú. This nation is a rundown kì í ṣe nǹkan tó wà kì í ṣe tó mú làákàyè dání kí individual máa lọ kó ní fún 1,000 acres 2,000 3,000 acres kó lóun talẹ̀ báwo ni títì ṣe fẹ́ wọnú ilẹ̀ tó ń tà yẹn ìjọ ni gọ́ọ̀mẹ̀ntì fẹ́ wá develop ẹ̀ tó fẹ́ develop street tó máa wà níbẹ̀ yẹn inú estate tó fẹ́ kọ́ ìjọba ló yẹ kó handle ẹ̀ federal government ló yẹ kó handle ẹ̀ state government ló yẹ kó handle ẹ̀ council ló yẹ kó handle gbogbo nǹkan kéèsì ló yẹ but gbogbo yẹn ò sí mọ́ everybody kan ṣe ohun tó bá wù ú everybody kan ṣe ohun tó bá wù ú ọmọ ọ̀ta náà bó sójú títì a máa gbowó lọ́wọ́ àwọn èèyàn a máa lọ fi kó tẹ́ẹ̀lì ẹ lọ wò tẹ́ẹ̀lì tí Koko Zaria akọ ẹ lọ wò ó nígbà tí ìlú ò dá everybody ṣe ohun tó bá wù ú àwọn wèrè yìí dẹ̀ wà ń bẹ̀ wọ́n dẹ̀ ń rí wọ́n kápá láti sọ pé ohun tẹ́ ń ṣe kò right a stop ẹ̀ tí ìlú gọ́ọ̀mẹ̀ntì ló máa ń minister of transport iṣẹ́ ọlọ́wà ń ṣe ẹjọ́ ẹ jẹ́ ká jáwọ́ nínú rádaràda ẹ̀yin ọba ni mo torí ẹ̀ ṣe prógámù yìí tẹ́ lọ rìnrìn òfò lọ́sọ́dọ̀ Tinubu ẹ ṣe bọ́ síta bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn
ní state kọ̀ọ̀kan tẹ́ bá wà kẹ́ pé ọba kí ọba Aláké kó pọ̀bọ Ọ̀yọ́ kọ́bọ̀ Ọ̀yọ́ kó pọ̀ba Onífẹ̀ kọ́bọ̀ Onífẹ̀ kó pe ọba Èkìtì ọba Èkìtì kó pọ̀bọ Oǹdó kọ́bọ̀ Oǹdó kó pọ̀bọ Èkó ẹ̀yà gbogbo ọba tó bá jẹ́ ọba ẹ jẹ́ ká protest ká bá protest àwọn aráàlú máa tẹ̀lé wa tẹ́ bá aráàlú la jọba lé lórí but power wa wọ́n ti gbà á àwọn politician ti gbà á ọ̀nà tó bá máa fi gbà padà ni mo sọ yẹn the bigger the resources tẹ́lẹ̀ fi gba power lọ́wọ́ wọn òun ni mo ti mú jáde yẹn tẹ́ bá wà mú lò ọwọ́ yín ló wà tẹ́ bá dé àmú lò ọwọ́ yín ló wà. ẹ̀yin jáde kẹ́ ẹ fi adé sórí kẹ́ ẹ kọ́ wọn ìyá wa àgbàlagbà arúgbó kẹ́ ẹ kó wọn síwájú kẹ́ ẹ gba governor house lọ kẹ́ ẹ protest gbogbo ayé kí gbogbo àgbáyé rí pé àwọn royal àwọn ọba àwọn kings wọ́n ti jáde síta Nàìjíríà o nílùú kan tó ń jẹ́ Áfíríkà ní Nàìjíríà gbogbo aráàlú wa support wọn ọlọ́pàá tó fẹ́ gbébọn dání wájú wa tó fẹ́ máa yìnbọn fún yín ká máa wò ó sójà tó fẹ́ tọ́pọ̀ tó wà ní gbogbo sójà gbogbo ọlọ́pàá àti sójà tó wà Nàìjíríà tí gbogbo olú bá jáde lónìí pátápátá all over the world tó bá jáde nílẹ̀ Yorùbá nìkan tó bá jáde gbogbo ọlọ́pàá òtò tó wá ká protest against our people yìí economy ti bàjẹ́ kan ti bàjẹ́ ẹ wá ń gbọ́dọ̀ Tinubu lọ kí ni Tinubu fẹ́ ṣe ẹ̀yin ọba yẹn dọ́ọ̀lù gan orí ń dọ́ọ̀lù ẹ̀yin ọba tá lọ yẹn orí ń dàrú gan orí ń burú gan kò ní da fún ọmọ yín kò ní ẹ̀rí sóríire o ẹ̀yin ọba tá lọ sọ Tinubu yẹn àtúbọ̀tán yóò ní da mo fẹ́ rí ọmọ Ìbàdàn ọmọ olúwere kan tó máa sọ̀rọ̀ bó ti mo sọ̀rọ̀ dá máa lálé ẹ̀ big time ọwọ́ ọba lórí burúkú wèrè kí ló lọ sí lọ́dọ̀ Tinubu gbọ́dọ̀ gọ́fúnà lórí lọ pé kí ló ń ṣe ń bí báyìí kí ló ń ṣe ń bí kẹ́ bá sọ̀rọ̀ nínú newspaper kẹ́ bá jà káràlú wò ó pé yes ọba ìtìtú wa ló ń ṣe irọ́ ẹ̀wà gbọ́dọ̀ tún ẹ̀wà lọ jókòó sọ́dọ̀ Tinubu oh my god ìlú ẹ ti dọ́ọ̀lù ìlú ẹ no Nàìjíríà ti tán ìlú ẹ ti tán no ẹ̀yin ọba ilé kàwé ọdẹ kìí ṣe kó wọ́n mú sáfítíkẹ́tì wà bá inú ilé ẹ̀dẹ̀ lọ skúù bẹ́ẹ̀ tẹ̀ lọ skúù ṣe bẹ́ẹ̀ kọgbọ́n orí yín ṣe bọ́ bá rẹ pẹ̀lá yín tó bá lórí gbogbo bá lórí anything wèrè ní yín tí ẹ̀ bá rí ó yẹ kí ẹ̀ máa dọ̀tí yín ni kí ẹ̀ máa lẹ̀ yín lóko èèyàn bá rádaràdà òṣì ẹ̀ wá ń gbọ́dọ̀ kí lẹ́ lọ sí lọ́dọ̀ Tinubu kí ni Tinubu who's Tinubu who ẹ wá gbọ́dọ̀ ẹ lọ ẹ wá kókò sọ́run ẹkó irin ẹkó ràkúrà dídàkúdà sọ́run ẹ wá jẹ́ ẹ̀yìn ọ̀n wèrè ẹni tó yẹ ká ẹ kọ̀wé fún kí ló dé ìlú ti bàjẹ́ kọjá ó ti bàjẹ́ kọjá òṣì kílẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ẹ̀kẹ́ bá sọ̀rọ̀ tẹ́ẹ̀kẹ́ bá wọn wí ṣe yẹn ẹ wá ní ẹgbọ̀dọ̀ ẹ lọ ẹgbọ̀dọ̀ ọba ẹgbọ̀dọ̀ Tinubu lọ n tó ti bàjẹ́ Nàìjíríà ti pọ̀ jù náà tí ọba kan bá dúró sínú ìlú ẹ̀ tó bá ń threat gọ́vnọ̀ aráàlú máa tẹ̀lé ìwọ jáde ní wà mọ̀ kó lẹ́rù kú owó ọba kan ọba tó bá ṣe lè kó ṣe wò wá rí bí iyì tó máa ní kò ní tán láyé àti láyé gbogbo ìlú àwọn ìlú kan wà Thailand wọ́n protest ní sí more than 1 month gbogbo lawyers police wọ́n protest against gọ́ọ̀mẹ̀ntì wọn àwọn ọba títí wá àwọn yẹn gba ọgbọ̀dá Tinubu lọ ibẹ̀ náà Tinubu tó rí Lagos State rí tí ó ṣe pẹ̀lú fẹ́nu títí ẹni gbogbo àtẹ́rí tó ń fi síbẹ̀ gẹ̀ǹjẹ́ gọ́vnà èyí tó bá ṣe gẹ̀ǹjẹ́ tó bá ya wèrè mọ́ lọ́wọ́ pé no òní à ń bọ̀dé ó ya wèrè mọ́ lọ́wọ́ gidi ó fẹ́ lé Fáṣọlá náà kó mbẹ́ yẹn náà sí wí mọ́ lọ́wọ́ ni
but nítorí Ambode tutù ó wò pé anyway ẹ má jà fojú olóore gúnlì ó dẹ̀ kó mẹ́ ẹ wo Sanwó ọgbẹ́ Sanwó òkú tó gbé lébẹ̀ délé ni tó ń pa àwọn èèyàn tó ní káwọn sójà máa lọ pa àwọn èèyàn ní Lẹ́kì tó gèètì tí Tinubu instructed pé wọn sójà jáde kó ní kọ́ lọ pa gbọ́n wọn tó wà tó gèètì ẹ̀dá ni ó yá Tinubu ẹ̀dẹ̀ náà wọn ọba wá lọ bá nílé àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ wá lọ bá fún kíni nígbà ọba bá wá láti Ìwó tó wọ́n bá báyìí Lagos State rí pé ẹwọ mẹtánísì rí pé ó dọ́ọ̀lù ọba wá láti ọba Ìgbò ó wá láti bẹ̀yẹn wá síbí báyìí ọba yẹn orí ọba yẹn ti dàrú ní náà wá sẹ́kọ̀ọ́ láti kí ni ṣe ibi tó jọba lé ṣé Èkó ló jọba lé lórí ni ṣé Èkó ló jọba lé lórí ni ìwọ ọba tó wá láti ìlú bòmí tó lọ bá wọn lẹ́kọ̀ọ́ ṣé Èkó ló ti ń pàṣẹ ni Èkó tó lè sọ̀rọ̀ kílẹ̀ mí bẹ́ẹ̀ ló wá lọ bá Tinubu ó ṣe bọ́ sí state yẹ kó rẹ̀ sẹ́yìn kò ní aráàlú tó bá ti di lọ́la o kéré o gbogbo aráàlú pátá ẹ bá mi nínú ààfin lọ́la a fẹ́ protest mo fẹ́ jáde mo fẹ́ protest against all these people all these corruption governors ìwọ ṣe tó bá ní níyì ó ní ṣe kó tẹ́ láyé ó ní ṣe kó tẹ́ but nítorí pé owó tẹ́ ń rí owó òṣì tẹ́ ń fún yín owó òṣì tẹ́ ń fún yín that's the reason why anyway a ní sọ́tán èyí tá a sọ yìí náà jẹ́ ká dalẹ̀ mọ́ bí ọ̀rọ̀ ṣì mò ń retí èsì lọ́wọ́ ọwọ́ ọmọ ìlú kankan tí mo lálé ọba ẹ̀ tí mo fáyà ọba ẹ̀ tí mo báyà ọba ẹ̀ tí mo náà bá olórí búkú lọ́ba ẹ̀ mò ń retí èsì lẹ́nu ẹ̀ máa dúró tán fún ẹ̀ hàn tí n bá rí ẹ tó bá type anything rubbish nínú mẹ́sẹ̀gì mi máa torí tẹ̀ ṣe fídíò máa lálìyẹ máa gbé ìjà àti bàbá ẹ̀ ṣe pé máa gbé wọn ẹbí ẹ̀ ṣe pé máa gbé wọn fámílì ẹ̀ ṣe pé ẹ bá mi ká prógámù yìí ẹ bá mi ká kó délé kó dóko kò jù bẹ́ẹ̀ lọ.